torí pé ẹni ó bá bá kún ńlá wọn lólókùn ẹṣin èèyàn tí ò bó bá kún ńlá wọn lólókùn ẹran ọmọ bákabáka nẹkùn àjìfà. ẹ ǹlẹ́ o oníkọ́ ọmọ olókùn ẹṣẹ Ọ̀yọ́ ilé ọmọ abọ́bajó-kóṣó ẹ̀yin lọ́mọ abọ́bajáró oníkọ́ jìfà tán ikùn sì yọ bí arúrú agúnyán pupa fàlejò pupa sálùdóṣebẹ̀ pupa fàlejò pupa ojú ń tàlejò ojú ń tiyán nínú gbá ọmọ yọkọ̀tọ̀ nìkún àjìfà. mo kí yín lálẹ́dí Ọ̀yọ́ èmi kí yín lálẹ́dí Ọ̀yọ́ sẹ́ ṣebí títìrí méje ńlá ọkọ̀ ọmọ olúkú ewu ìlà tìrí lápò ìkàn tìrí kàn wẹ̀wù ẹ̀jẹ̀ ìkóǹkó tó tìrí ó peku bẹ́ẹ̀ ni ìwọ́ tìrí ó pẹja ọkà bàbá tìrí tolóko èjì ọ̀bọ̀rọ̀ ilé Ọ̀yọ́ wọ́n ní bọ́mọdé ò bàbá jẹun títìrí ní tìrí òkè ní kó tìrí kó mọ̀ àwọ̀ mọ́ tó tọmọ rẹ̀ ní kúdẹ̀kù. Yorùbá ló láṣà o àgbàṣàgà ẹ jẹ́ ká kórìílẹ̀ wa orí àwù orí àdìdé jọ̀ìntọ̀ìn fẹ́wù ayọ̀wọ̀ mọ́wọ́ ìjọyà ẹ jẹ́ ká kórìíkì ilẹ̀ bàbá wa. Yorùbá ló láṣà o àgbàṣàgà ẹ jẹ́ ká kórìílẹ̀ wa orí àwù orí àdìdé jọ̀ìntọ̀ìn fẹ́wù ayọ̀wọ̀ mọ́wọ́ ìjọyà ẹ jẹ́ ká kórìíkì ilẹ̀ bàbá wa. ó yá ń gbé wì mí rẹ̀ gbà kí wọ́n pálàáfíà kọ́ bí ẹ jẹ́ ń kí wọ́n tẹ̀rín tẹ̀yẹ ọmọ aláké ni wọ́n ọmọ agbójó lọ́wọ́ ogun adé orí ẹkẹ ẹ̀gbá ṣẹkẹ wuru olówó ẹyọ àná tòjò tẹ̀rùn. ẹ ǹlẹ́ o ará aké màjò jó gbẹrú májò gbẹ̀kọ ẹrú ní sinmi ẹ̀kọ́ ò lè sìn nìyẹn. ọmọ ẹni dúdú ò sí nílé ọmọ ẹni pupa ò mọ bẹ́ẹ̀ sè ará aké màjò ṣe bẹ́yìn ni ẹ̀yin ni ọmọ agbójó lọ́wọ́ ogun ẹ̀yin sì lọ́mọ agẹ́ṣin bàǹbà. agẹ́ṣin bàǹbà egungun tó roko pẹ̀lú mi ẹni kó pẹ̀lú mi orí a máa gbó orí kalẹ̀ lọ́jà. ti lájọbí tarọ́mọṣe tayọ̀ǹbọ̀rọ̀ nírèkú ọmọ lákèsì ọmọ òrùlà àṣekà èèyàn tó ṣerú ẹ̀ lọ́sàn-án àná olúwa rẹ̀ ò ní lè farare lọ ẹ̀gbá mọ́lẹ́sà bíi agbóǹgbò àkàlà. ọ̀sán làásù tọ́ ọmọ ẹja tó ń gbénú búṣoró ọmọ èrèkú ṣàwọ̀rọ̀ mìrọ̀mìrọ̀mì ẹ̀yin lọ máa tẹ́ ní wíjọ́wíjọ́wíjọ́ kírun rẹ̀ ó máa gbọ̀n lẹ́rẹ́rẹ́rẹ́ ọmọ egúnújukú pẹ̀lú mi ará aké ẹjọ́ lòdì kẹ́ ẹ má lọ rèé jó lọ́bà. ará oko adágbà ẹ̀yin dà ará aké màjò jó gbẹrú màjò gbẹ̀kọ ará oko adágbà ogun ló lé bàbá wọn dábẹ́ olúmọ ẹ̀gbá mọ́lí ṣàbí agbóǹgbò àkàlà. mo kí yín tara tọmọ Abẹ́òkúta ogun òun ọ̀tẹ̀ ló lé wọn kúrò lórílẹ̀ oko adágbà ni wọ́n ń sùn níbẹ̀ lólúfimọ́ kò sógun mọ́ kò sọ́tẹ̀ mọ́ olú ti gbà yín là. ogun ọ̀ṣẹ̀ṣẹ̀ máa ṣe wọ́n ní wàhálà ní jọ́síjọ́sí kólúwo tó dá wàhálà ọ̀hún dúró ibi olúgbé fi wàhálà àwọn ọmọ ní jólúmọ ogun adágbà ni wọ́n sì fi bùsọ̀ sí ni wọ́n ṣe gbárajọpọ̀ níbẹ̀. ẹ̀gbá pọlápọ̀ wọ́n dìlú ńlá ọmọ olúmọ ọmọ àbẹ̀lọ́rọ̀ mọṣọ ọmọ aláké mọṣẹnu wíyẹ mo ṣẹ̀gbá mo fọhùn dídùn. ẹ ǹlẹ́ o ọmọ lísàbí agbóǹgbò àkàlà ọmọ abìpàkọ́ ayẹ́rògbolẹ̀ ṣúkẹ́ṣúkẹ́ ọmọ ìgbà gbogbo ọmọ aláké nìyàn ọmọ agbójó lọ́wọ́ ogun ọmọ aké orí ẹ̀gbá ṣẹkẹ wuru olówó ẹ̀yà àná tòjò tẹ̀rùn. gbogbo ọmọ ẹ̀gbá lọmọ òṣìlẹ̀kùn palẹ̀kùndé bó ṣe lé bóṣòde ẹ̀yìn lọmọ akítíkata ọ̀bọ̀nbọ̀n yìí oògùn àbàtàbútú ọlọ́rọ̀ lọmọ ẹ̀gbá ọmọ ajítọ́wọ́ àlejò bọnu ọmọ àṣìkọ́ ọdẹ ọmọ apàtí bàbá ìlẹ̀kẹ̀. ẹ̀gbá palẹ̀ ẹ̀gbá gboko ìgbàkúgbà sálẹ̀jọ́ ẹ̀gbá ń jàre abímọláké ọmọ aláké fọlájagun ẹ̀gbá fọlájà ó fèpèjà. ọmọ ẹ̀gbá onípẹ̀dú alùlà ẹ̀gbá onípẹ̀dú alùlówó lọ́wọ́ alágogo ọ̀ràn yàn tantan abíniláké mo sẹnu gbígbó lẹ́nu bíi jẹjẹ wọ́n bí mi nígbàgbùrà mo gbólóhùn bí ọ̀jẹ̀. ẹ̀gbá ìwọ ni wọ́ aláké ni ọ́ ní àbí tìkìrèkú gbàgbùrà ni ọ́ ní àbárẹ̀ ẹ̀gbọ́ òwú ṣé take ni ọ́ à ń bí tarọ ẹ̀gbá lẹ̀gbá jẹ́ bó ọ̀ṣọ́mọ ẹ̀gbá dò. àsìkò ló tó tí wọ́n kì lọrin Àfọ̀njá ọjọ́ pé tí mo fẹ́ dàrin kìlú àwọn wéríwénu ọmọ ọlá tó dẹrin ẹ wá gbọ́wọ́ ijó gẹ́ngẹ́ ọmọ afọkọjọ ọmọ afidapá kéǹgbà. ìlú tí wọ́n ti ń di gàárì gẹ́ṣin ń kẹ́ṣẹ́ wọn ò ṣẹ́bọ́ wọn ò ṣògùn ìlú tóbi tó báyìí bẹ́ẹ̀ wọn ò léegun wọn lọ́rin lóde Ìlọrin ẹ̀sìn léegun wọn nílé ọ̀làdẹ̀rin ọkọ̀ lóró bẹ̀.
ẹ̀yin lọ́ máa tàpín onípínrapín àtàtọ̀mọ ọlọ́mọ fi bọ́ tiwọn àtọ̀tọ̀tọ̀ ènìyàn fi rókun ìdà ọmọ Àfọ̀njá tí wọ́n bá fi sún ní láti lówó lọ́wọ́ ó lójú ẹni tí ń jẹ́ Mèsù ń jàǹbá ará Ìlọrin kì í foré ṣoore nǹkan lọ́rin ó padà ọmọ Àfọ̀njá láyà lọ́pọ̀ alùpìnrìn bí jagun ó bọ ọjà jagun ayẹn lọ bí ẹdẹ jagun alakaka jagun aróde èjìgbò arẹnumọ bí owó kó tó lágàgàdé oníjà gbàgbé kó tó lágàgàdé oníjà sùn lọ bọ́bá kẹ́sìndé jagun abínú gbá torí wọn lọ àfòdì ọkọ̀ gbọmọkùnrin jíàjà ọ̀bá lágbẹ̀dẹjà tọmọ owó ọ̀gbá kàmì fọmọdó tayín òríkẹ́wù ìjàbọ̀rùn ọ̀dàmọkùnrin gbangban ọ̀dàmọkùnrin yọyọyọ ọ̀dàmọgẹrẹ wọ́dúró pàṣà èrò ó yẹ ẹ jẹ́ kárẹ̀ lọ́rin Àfọ̀njá ká lọ kí Mèsù Lúgàmbàrí ọmọ ukù ọmọ wéríwénu ó yá ẹ jẹ́ ká gẹ̀ṣin kẹ́ṣẹ́ ká di gàárì. Túndé Balógun jagun aṣọ ó tán lẹ́nu okùn nígùn ẹ jẹ́ ká sún síwájú ibi abákorí kìdé ilẹ̀ àmì tìtì mẹ́wù ayọ̀wọ̀ mọ́wọ́ ìjó ẹ jẹ́ ká korí kílẹ̀ bàbá wa. Túndé Balógun jagun aṣọ ó tán lẹ́nu okùn nígùn ẹ jẹ́ ká sún síwájú ibi abákorí kìdé ilẹ̀ àmì tìtì mẹ́wù ayọ̀wọ̀ mọ́wọ́ ìjó ẹ jẹ́ ká korí kílẹ̀ bàbá wa. ó yẹ ẹ jẹ́ ń gbé mi relẹ̀ Ìjẹ̀ṣà òṣèré ọmọ onílẹ̀ obì ọmọ ẹlẹ́ni àtẹ̀ẹ̀ká ẹ̀ǹlẹ́ ń bẹ̀ ń ọláṣẹ́wọ́ ọmọ agbódóporo nímòye díẹ̀díẹ̀ ń lobì báwọn rọ̀ lókìtì ẹ̀fọ́ òkèèké láṣọ òde ìgbàjọ ẹlẹgọdọ ti ẹmi láṣọ òde Ìjẹ̀ṣà èmi kò mọ bí tí Àbẹ̀ní ti rẹ́gbà rọ̀ wọ́n gógógó èyíkéyìí tẹ́ ẹ bá rí lọ́jà ní ẹ rà fún mi wálé kí n rí fi báwọn jólóyè nínú ìran bàbá tó bí yín lọ́mọ ọmọ agbódóporo nímòye díẹ̀díẹ̀ ń lobì báwọn rọ̀ lókìtì ẹ̀fọ́ ẹnìkan kì í jólóyè kó dùn rán Ìjẹ̀ṣà láyéláyé ta ni yóò jólóyè tí ó dùn yèyí ẹ̀yin mo láhùn ọmọ agbódóporo nímòye òpè ni wọ́n kì í rán Báṣọ̀run kì í ṣọ̀rọ̀ ẹnu òkìtì pẹ̀tẹ̀ ni wọ́n kì í rán Ìjẹ̀ṣà òkìtì ẹ̀fọ̀n ní bàbá Àbẹ̀ní ti wá gbẹ̀jọ́ ògùn ẹ̀jẹ̀ ògùn tí ẹ wá gbàlẹ̀ òṣèré lọ sílé mọ́ ẹ jẹ́ ká relé ọmọ Oyèròkun ọmọ adájọ́ Òkúrera Ìjẹ̀ṣà mo lè fi ìgbà gbogbo tó bí àwúre lókìtì ẹ̀fọ̀n ọmọ lámọ́ níyẹ̀rú ilé ọmọ oṣù kí orún bẹ̀rírí ọ̀tẹ̀ ló sọ ìbínú ogun ló sọ ìbínú ogun ló balẹ̀ alára jẹ́ tógun ọ̀bá balẹ̀ alára jẹ́ èmi ni bàbá yín fẹ́ wá relé bẹ̀rẹ̀ ẹ̀rí nǹkan ni inú bàbá yín fẹ́ wá délé bẹ̀rẹ̀ ẹ̀ ǹlẹ́ ọmọ ogun ràlú ọmọ rìn lọ́sìn ọmọ kúkú ndùkú abewé gẹrugẹru ọ̀pọ̀lọpọ̀ ogun àsìrúmọ́ gàlégàlé Àbẹ̀ní bó o lọ́pọ̀ ogun bó o lékè kò ní jẹ́ ọláṣẹ́wọ́ orí ẹni jẹ́ ó jẹwé lọ Ìjẹ̀ṣà òṣèré onílẹ̀ obì ó di nígbà kéní tí mo ní mo fẹ́ gbọ́mọ olóbì níyàwó wọ́n ní má gbọ́mọ olóbì níyàwó rárá wọ́n lọ́mọ olóbì kan ò ṣeun kó bọ́kọ rẹ̀ rebi ọmọ olóbì kan ò sì ṣèyàn kó bọ́kọ rẹ̀ rẹ̀ ìrìn àjò nígbà tó wá dé lẹ́ẹ̀kẹrìndínlógún mo fárígá mo gbọ́mọ olóbì níyàwó mo gbọ́mọ olóbì níyàwó ní tèmi mo rọ́ láhùn ọmọ agbóróporo nímòye èmi ò tètè mọ̀ pé rọ́ ni wọ́n ń pa múmu ogún ràlú ọmọ arìn lọ́sìn àwọn ọmọ olóbì lájọ rìnrìn àjò ìgbà tó di pa ń bọ̀ wálé aya mi pè mí kí n wéwé kan ìjòkùn ó ní kí n wéwé kan dùn bó ti dára tó tó ń jowú ara wọn Ìjẹ̀ṣà òṣèré ọmọ onílẹ̀ obì mo ní kíyàwó jẹ́ ewé kan jòkùn kó jẹ́ ewé kan dùn kóre ń fi bobì tí ń bẹ nínú ilé ọláṣẹ́wọ́ ọmọ ẹlẹ́ni ẹ̀wẹ́lẹ́ ọmọ olóbì kan wọ́ọ́wọ́ ti wọ́ ọmọ olóbì kan wọ́ọ́wọ́ ti wọ̀ ọmọ olóbì kan àjàsowó ẹni jáwóró kan ẹgbàá kan ẹni já méjì ẹgbàá méjì ẹni já mẹ́rin ẹgbàá mẹ́rin ẹni já mẹ́wàá lórúkí owó ọmọ atẹ́nigbógún ayaba ogún ràlú ọmọ olóbì kan wọ́ọ́wọ́ ti wọ̀ ọmọ dídúnbú dídúnbú ẹ̀yin lọmọ kádúnbú ọ̀yàtán kádúnbú ọ̀ní pẹ̀lú kátúndúnbú agilé tí abara yìí nílé bàbá ẹ̀yin ìgbín kò lọ́rùn rárá kí ni wọ́n fún wọn lẹ̀ kó dúnbú gbogbo Ìjẹ̀ṣà kì í tòṣó mọ̀ ọ́ ló ẹni tí ń taṣọ nínú wọn ní jẹ́ báwọn mo kí wọn tẹ̀ríntẹ̀yẹ mo kí ọmọ Ìjẹ̀ṣà tẹ̀ríntọ̀yàyà. ó yẹ ẹ jẹ́ kádìjọ rẹ̀ Ìbàdàn nílé ìbọn Olúyọ̀lé ẹ jẹ́ ká lọ mọ̀lú àwọn akọni Ìbàdàn má jà mọ́ ẹni ọba bá jà ó jìyà ọ̀tẹ̀
Ìbàdàn má jà mọ́ bí ọjọ́ sí tó jara àdúgbò gbogbo lógun.